Ẹ káàbọ̀ sí ìkànnì mi yìí ibi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus láàrin ìṣẹ́jú 5. Dákun tó o bá ti subscribe jọ̀wọ́ bá mi subscribe kó dẹ̀ bá mi like ẹ̀ kó bá ń sọ fún àwọn èèyàn rẹ náà kí wọ́n ṣe bẹ́ẹ̀. Ní òní wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú quotient rule. Ẹ rí i pé mo ṣàlàyé fún wa nínú fídíò tó kọjá bá a ṣe lè lo quotient product rule. Mo dẹ̀ yànnàná rẹ̀ wípé ìgbà tó máa lo product rule ni pé tó bá ní irú function báyìí ó jẹ́ pé u jẹ́ function kan tí phi jẹ́ function míì tájọṣe tó wá ń wà láàrin àwọn function méjèèjì tàbí function tó jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ product. Ṣùgbọ́n lónìí a máa ṣe quotient rule. Má gbàgbé pé mo ṣàlàyé pé quotient ni pé kí ni o, tó bá ní function rẹ ní fọ́ọ̀mù fraction tó bá nírú nǹkan báyìí tó jẹ́ pé u o sì ní phi ṣùgbọ́n tó dá àwọn méjèèjì láàrin tó wá jẹ́ pé fraction ló dá wọn láàrin ìgbà náà ló máa lo quotient rule. Má dẹ̀ gbàgbé formula tí mo ló fi máa ṣe òun náà ni pé kí ni o, ó kọ èyí tó wà nísàlẹ̀ ó differentiate alákọ̀ọ́kọ́ minus ó kọ èyí tó wà lókè ó differentiate èyí tó wà nísàlẹ̀ divided by v square whole square eléyìí tó wà nísàlẹ̀. Ẹ jẹ́ wá fún wa ní àwọn àpẹẹrẹ bí a ṣe lè lo quotient rule yìí. Òun náà ni pé number 1 ó rí i pé mo ṣàlàyé fún wa nísìwájú wípé y wa tó bá jẹ́ pé tan x àbí so mo ṣàlàyé pé derivative rẹ̀ kí ni ó máa jẹ́, a ní yóò máa jẹ́ sec square s. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ òun ni mo fẹ́ ṣàlàyé fún wa níbí báyìí láti lo quotient rule. So question náà lọ pé if y is equal to tan x show that v dx of tan x is equal to sec square s. So d dx of tan x is equal to sec square s. That is wọ́n fẹ́ kó show pé tó bá differentiate tan x ní tí ó máa fún ọ ní kí ni o, ní tí ó máa fún ọ ní sec square s. So wọ́n lè ká pé mo fún yín ní hint wípé our tan x is equal to sin x divided by cos x. So solution tó o bá gbàgbé ó rí i pé nínú ìgbà tẹ́ ṣe trigonometry ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó rí i pé wọ́n sọ fún ọ pé tan x o òun ni ratio sin x to cos x, that is sin x divided by cos x. Ó rí i pé y yìí function kan ni tẹ́lẹ̀ but a ti sọ di oní function méjì tó jẹ́ pé n tó dá àwọn function méjèèjì láàrin òun ni kí ni o, òun ni division tí a mọ̀ sí quotient. So quotient function so ó mean pé kí ló lò fún ó lo quotient rule fún gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú. Ṣùgbọ́n má gbàgbé pé kó tó lò fún in tó ṣe ni pé ó kọ́kọ́ fi function alákọ̀ọ́kọ́ ó fi ṣe u èyí tó wà nísàlẹ̀ náà ó fi ṣe v. Má dẹ̀ gbàgbé bí mo ṣe máa ń ṣàlàyé pé n tó bá fi ṣe u náà kì í ṣe pé ó fi ṣe u lásán ó ṣe kí ni o, ó differentiate ẹ̀ pẹ̀lú ohun tí mo sọ síwájú. Kí ni derivative sin x wa, sin x wa ó jẹ́ kí ni o, cos x. Mo tún gbàgbé wípé v wa is cos x ó differentiate òun náà dv dx òun ni pé kó differentiate v with respect to x, that is kó differentiate cos x. Kí ni derivative cos x ó mọ fún wa pẹ̀lú ohun tí mo ti ṣàlàyé síwájú minus sin x. Ó rí i pé tó bá ti kọ wọ́n lẹ̀ tán báyìí ó máa wá tò wọ́n ṣùgbọ́n má gbàgbé formula eléyìí tó mọ̀ gbé wọn sábẹ́ rẹ̀ òun náà ni pé dy dx rẹ yóò máa jẹ́ kí ni o, v du dx that is kọ èyí tó wà nísàlẹ̀ ṣó ti yé differentiate èyí tó wà lókè minus kọ èyí tó wà lókè differentiate èyí tó wà nísàlẹ̀ divided by y square eléyìí tó wà nísàlẹ̀. Ó rí i pé tó bá ṣe báyìí tó fi àwọn formula tọ́kọ̀ọ̀kan jẹ́ tó fi wọ́n sínú ara wọn ó rí i pé in tó kù tá máa ní òun ni kí ni o, tó bá wo v rẹ wá ń bí báyìí ó jẹ́ kí ni o, cos x. Du dx rẹ tó bá wò ń bí báyìí ó rí i pé òun náà jẹ́ kí ni, òun náà jẹ́ cos x minus u rẹ tó bá wò ń bí báyìí ó rí i pé òun jẹ́ kí ni, sin x. Tó bá wo dv dx rẹ ó rí i pé òun náà jẹ́ kí ni, minus sin x divided by kí ni v wa o, ẹ rí i pé v wa ó jẹ́ kí ni, cos x everything squared, cos x everything squared. So tó bá ṣe é síwájú ó rí i pé ó máa ní kí ni, cos x multiplied by cos x yóò máa fún ọ ní cos square x
tó bá gbàgbé má kọ cos s square then minus sin s times minus sin s minus times minus yóò mọ fún mi ní kí ni plus ilé ó jẹ́ plus sin square s divided by cos s everything square tó bá wo lè kọ as cos squared s báyìí so kankan náà ló já sí ó rí i pé tó bá wo eléyìí tó wà lókè yìí kí ló jọ nínú àwọn tó ti ń ṣe gbẹ̀yìn wá pàápàá jùlọ nígbà tó wà nílé ìwé girama ó rí i pé nínú trigonometry rẹ so nínú àwọn identity eléyìí tí gbogbo èèyàn gbúdọ̀ mọ̀ òun náà ni pé tó bá ní cos square s plus sin square s kí ló jẹ́ òun ló jẹ́ 1 pẹ̀lú ògo Ọlọ́run mo sọ àwọn fídíò míì eléyìí tó ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ so ó mì pé eléyìí yóò jẹ́ kí ni eléyìí yóò jẹ́ 1 over cos s everything square ó rí i pé o lè tún eléyìí kọ tí ó máa jẹ́ 1 over cos x multiply by 1 over cos x sì mọ́ gbàgbé pé eléyìí 1 over cos x kí ni inverse cos x tá a bá gbàgbé ṣùgbọ́n tá a bá ti gbàgbé ẹ jẹ́ rán wa létí ẹ rí i pé nínú àwọn tá a bá fi ń ṣeré ní àwọn iléèwé gíga wa òun ni sókàtúá èmi tún máa ń pa tún pé kí ni o àtún ní kóṣàkáò sókàtúá ni pé sin rẹ̀ òun ni opposite over hypotenuse àbí so bẹ̀tí mo fẹ́ fàyọ níbí báyìí ni pé eléyìí wá ní inverse ọ̀kọ̀ọ̀kan nínú wọn so cosine òun ni kí ni o òun ni inverse sin secant òun ni inverse cos then cotant òun ni inverse tan kò nídìí kó há gbogbo wọn sórí bó ṣe máa mọ̀ wọ́n nì ó rí i pé mo la sọ pé a ní kí ni o a ní cosec theta a ní sec theta a dẹ̀ ní cot theta tó bá fẹ́ máa mọ èyí tó jẹ́ inverse kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta sin cos àti tan òun ni pé ó wàá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó mọ kà wọ́n ní mẹ́ta tó bá ní 1 2 3 ó rí i pé mo lè léyìí dúró ó rí i pé orí s ló ní 3 ti dúró eléyìí ni 1 over sin theta ó rí i pé tó bá ka mẹ́ta bí eléyìí náà 1 2 3 níbo ló ti dúró ó rí i pé orí c ni ìyẹn túmọ̀ sí pé òun ni 1 over cos theta ó rí i pé tó bá wo eléyìí náà 1 2 3 níbo ló ti dúró ó rí i pé orí t ló ti dúró ìyẹn dúró fún kí ni o 1 over tan theta pẹ̀lú tí mo ṣe ń bí báyìí kí ni 1 over cos jẹ́ òun ni sec wa so mi pé ọmọ jẹ́ kí ni o sec x multiply by sec s tó bá multiply wọn papọ̀ yóò mọ fún ẹ ní kí ni o sec square s so then a lè conclude adequately pé d dx of tan x wa òun yóò mọ jẹ́ kí ni yóò mọ jẹ́ sec square s ṣùgbọ́n kí n tó parí fídíò yìí ẹ jẹ́ n tún fún wa ní example ọlọ́yọ̀ kan sí òun náà ni pé kí ni o tí n bá ní y is equal to tan x divided by e raised power x láì láǹjátare nú ó rí i pé n tó tún ló ń bẹ̀ òun náà ni pé kí ni o òun náà ni quotient rule torí kí la pè function wa ó wà ní form of fraction so u rẹ yóò máa jẹ́ tan x ó fi v ó fi ṣe e raised power x ó differentiate u rẹ tó bá differentiate ẹ̀ pẹ̀lú tí mo ṣe sẹ́yìn ó rí i pé derivative of tan x wa kí ló fún wa ó fún wa ní sec square s so ó differentiate v náà derivative of e raised power x kí lóun náà máa jẹ́ e raised power x ó rí i pé tó bá wò papọ̀ tó bá dẹ̀ combine gbogbo wọn papọ̀ sínú formula eléyìí tá a kọ síwájú má gbàgbé pé formula náà ni pé dy dx ni pé ó mú tìsàlẹ̀ which is v ó differentiate tòkè minus tòkè ó differentiate tìsàlẹ̀ divided by o square tìsàlẹ̀ ó rí i pé tó bá ń kọ àwọn eléyìí pẹ̀lú formula eléyìí tó ṣẹ̀ gbé wá ó rí i pé kí ni ó mọ jẹ́ o so a mọ̀ ní dy dx is equal to kí ni v wa ó jẹ́ e raised power x multiply by ó rí i pé du dx wa lókè a ló jẹ́ sec square x minus kí ni u wa tan x v dx wa pẹ̀lú tó wà níbí báyìí òun ni e raised power x then divided by v square which is e raised power s everything squared ó rí i pé tó bá ṣe é síwájú ní tó ní ni wípé kí ni o dy dx will now be e raised power x sec square x minus e raised power x and x divided by e raised power 2x mo rò bóyá wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nínú indices wa mọ́ gbàgbé tá bá ní x raised power a everything raised power b same thing as x raised power ab so ti wá báwọn then tó bá tún fẹ́ ṣe bẹ́ẹ̀ ó rí i pé tó bá wòkè àti ìsàlẹ̀ ó rí i pé e raised power s ó common láàrin àwọn méjèèjì so èyí tó fi multiply rẹ̀ papọ̀ òun ó lè gbé nílẹ̀
so tó bá gbé nílẹ̀ kó fi lẹ̀ bó ṣe wà ó wá ṣe kí ni ó kọ báyìí pé e raised power s everything square so tó bá factor e raised power s tó common jáde ó mean pé eléyìí kí ni ó máa fún mi màá ní e raised power s kí ló kù níbí báyìí square x minus tan x divided by e raised power s ó rí i pé àwọn eléyìí wọ́n ó gera wọn so then tó kù tá máa ní òun ni kí ni square s minus tan x divided by e raised power s kò jù báhun lọ mo lérò pé o lè ṣe derivative of quotient fúnra rẹ báyìí ìjẹ́ tó bá jẹ́ pé o lè ṣe mò ń gbọ́ níyànjú láti wá àwọn question eléyìí tó dàbí rẹ̀ kó dẹ̀ ṣe wọ́n tó bá ní àwọn ìbéèrè sọ fún mi ní comment box wọ́n sì dá ọ lóhùn dákun tó bá ti subscribe sí channel yìí dákun bá mi subscribe kó sì sọ fáwọn yòókù rẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.